Mo tún kí n káàbọ̀ sí orí ètò Kára Olè ti ọjọ́ òní. Orúkọ mi ni Ṣàfẹ́ Agbọ́ládé. Mo lérò pé gbogbo nǹkan tí mò ń sọ fún yín pátápátá òun ni nípa exercise òun ni ẹ̀ ń ṣe. Gbogbo àwọn àmọ̀ràn tí mò ń gbà tí mò ń sọ fún yín wípé ókè kí ẹ máa ṣe báyìí, kí ẹ máa ṣe báyìí. Mo lérò pé gbogbo ẹ̀ pátápátá òun ni ẹ̀ ń múlò. Ní báyìí, a tún ti mú èmi wá gẹ́gẹ́ bí a ṣe ṣe ìlérí fún yín ní ọ̀sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá ní orí ètò yìí, ká tó ṣe ohunkóhun, a máa ń kọ́kọ́ gbáradì. So mo fẹ́ kí ẹ̀yin tí ẹ wà nílé, kẹ́ jẹ́ ká jọ gbáradì papọ̀, kẹ́ máa gbáradì pẹ̀lú mi. Lẹ́yìn eléyìí tí à ń ṣe yìí, a máa ṣe èyí tí à ń pè ní leg curl. Àwọn á gbé ẹsẹ̀ wa sẹ́yìn ní kọ̀ọ̀kan, ní kọ̀ọ̀kan. A ṣe eléyìí fún ìgbà díẹ̀. Tí a bá ti ṣe yẹn tán, a máa mú ọwọ́ wa, a so papọ̀ báyìí lókè, a wá yí wá sílẹ̀. A ṣe ní ẹ̀kíní, a ṣe lẹ́ẹ̀kejì, a ṣe lẹ́ẹ̀kẹta, a tún ṣe sí òdì kejì. A ṣe òun náà lẹ́ẹ̀kíní, a ṣe ní ẹ̀kejì, a tún ṣe ní ẹlẹ́ẹ̀kẹta. Èyí tó wá parí ẹ̀, ìyẹn a mú wa sókè, a fi kan ẹsẹ̀ wa, a fi kan ẹsẹ̀ wa, a fi kan ẹsẹ̀ wa. Mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án. Ní báyìí, a ti gbáradì. Èyí tí ọpọ́n sún kàn sí òun ni exercise wa fún tòní. Àmọ́ kí a tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí a mọmi díẹ̀ kí a fi bẹ̀rẹ̀. Ẹ ṣé. Kára Olè. Èyí tí ọpọ́n sún kàn báyìí, ìyẹn ni abala kìíní fún exercise tòní. Ní abala kìíní, exercise méjì péré ló wà níbẹ̀. Alákọ̀ọ́kọ́ ìyẹn punches, ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni full plank. Punches yìí, a máa ní láti dúró báyìí, èyí tí àwọn olóyìnbó ń pè ní front stance. A dúró báyìí, ọwọ́ wa méjèèjì máa wà níwájú. Bẹ́ẹ̀ ni tó fẹ́ kan ẹ̀ṣẹ́, a máa mọ́ wa lọ síwájú, mọ́ wa lọ sẹ́yìn. Àmọ́ bá ṣe ń gbá ẹ̀ṣẹ́ yìí táǹtí ọwọ́ wa sáré tí ọwọ́ wa sẹ́yìn, a ní ṣe báyìí. Títí tá máa fi gbá ẹ̀ṣẹ́ yẹn tán, ibi tí ọwọ́ wa wà òun ni eléyìí. Ó máa bo ìrẹ̀kẹ́ wa, á dẹ̀ tún bo ẹ̀gbẹ́ wa bíbà yìí. Kí bẹ́rẹ́ bí tí àwọn akọ ẹ̀ṣẹ́ tó bá ń jà, bó bá ṣe ń fẹ́ jà, ibi tí wọ́n máa ń gbọ́ wọn sí leléyìí. Kò ṣe pọ́kàn déédéé ṣe bẹ́ẹ̀ ni, wọ́n máa fi dáàbò bo ibi ẹnu wọn ní ibi báyìí àti ẹ̀gbẹ́ egungun ẹ̀gbẹ́ wọn. Báwa náà ṣe máa ṣe náà nìyẹn. A máa mú ọwọ́ wa sí ibi ìrẹ̀kẹ́ wa báyìí, a fi dáàbò bo ẹnu wa níbí, a tún fi dáàbò bo ẹ̀gbẹ́ wa náà ní báyìí. A máa ṣe eléyìí fún 30 seconds. Ìyẹn punches. Bá ṣe ń ṣe òun leléyìí, a máa ṣe fún 30 seconds. Tí a bá ti ṣe yẹn tán, tí a bá ti parí ẹ̀, a máa bọ́ sí èyí tí à ń pè ní full plank. Full plank yìí, bá máa ṣe ṣe yẹn leléyìí. Ọwọ́ ma ó ní láti dọ́gba mọ́ èjìká wa. Kò ń ṣe nǹkan tí a máa ṣe báyìí àbí tá a máa ṣe báyìí. Ó ní láti wà ní ìdọ́gba mọ́ èjìká wa.
bá máa ṣe ṣe òun lélẹ́yìí. A máa dúró báyìí, a máa dúró báyìí náà fún 30 seconds. Bá ṣe máa ṣe lé nìyẹn. A máa ṣe punches, ìyẹn alákọ̀ọ́kọ́ a kàn ẹ̀ṣẹ́ fún 30 seconds. Ẹlẹ́ẹ̀kejì a máa ṣe full plank yìí fún 30 seconds. Bá ṣe máa ṣe méjèèjì òun nìyẹn. Ní báyìí mo fẹ́ sẹ́ẹ̀tì aago mi kí a fi bẹ̀rẹ̀ 30 seconds fún exercise méjèèjì. A wá sinmi fún 25 seconds. Ní báyìí mo fẹ́ bẹ̀rẹ̀. Ṣé tí mo ṣe ń kan ẹ̀ṣẹ́ mi, ó ń padà sí ọwọ́ mi, padà sí ìrẹ̀kẹ́ mi ní gbogbo ìgbà tí mo ń kàn. Tí ẹ bá fẹ́ ṣe lóní kíákíá, ẹ lè ṣe. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ máa ṣe ní díẹ̀díẹ̀, ẹ lè ṣe yẹn náà. A ti ṣe t'alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì la fẹ́ bọ́ sí nísìn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ọwọ́ yín ní láti dọ́gba mọ́ èjìká yín. A máa mọ àdúró báyìí láì ṣe nǹkankan. Ọwọ́ wa máa dọ́gba mọ́ èjìká wa. Eléyìí là ń pè ní full plank. Kò ṣe pé adédé ṣe léyìí. Eléyìí bó ṣe ń ṣiṣẹ́ fún ọwọ́ wa ló ń ṣiṣẹ́ fún ikùn wa náà. Ní báyìí a ti parí exercise alákọ̀ọ́kọ́. A máa sinmi fún 25 seconds. A máa gbáradì láti tún ṣe ní ẹlẹ́ẹ̀kejì. A tún sinmi fún 25 seconds. A tún gbáradì láti ṣe fún ẹlẹ́ẹ̀kẹta. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbáradì yìí, mo fẹ́ kí ẹ dúró sí ojú kan. Ẹ fẹ́ kẹ́ máa rìn, kẹ́ máa lọ, kẹ́ máa bọ̀. A ní pẹ́ bẹ̀rẹ̀ ńsìn. Ní báyìí a fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún 30 seconds. Punches. Mo ṣe ń ju ọwọ́ mi yìí, bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ẹ ṣe máa ju. Ẹsẹ̀ yín ní láti máa lọ níwájú. Mo fẹ́ kẹ́ máa ṣe báyìí. Ẹ ní láti na ọwọ́ yín síwájú. Bẹ́ẹ̀ fi máa ṣe díẹ̀díẹ̀, kò sí wàhálà. Bẹ́ẹ̀ fi máa ṣe ní kíákíá, kò sí wàhálà. Ètò súnkàn ní ìkejì, ìyẹn ni full plank. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọwọ́ yín ní láti dọ́gba mọ́ èjìká yín. A ṣe eléyìí náà fún 30 seconds. Ní báyìí a ti parí ẹ̀. A sinmi fún 25 seconds. Ó kù ẹlẹ́ẹ̀kẹta tí a máa fi parí abala kìíní. Ẹ jẹ́ ká gbáradì fún èyí tí a máa fi ká ẹlẹ́ẹ̀kẹta. A máa mí sínú, a máa mí síta. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ máa gbá ẹsẹ̀ yẹn, ẹ máa nà síwájú bí mo ṣe ń nà yìí. A bọ́ sí exercise kejì, ìyẹn full plank. Eléyìí tí à ń ṣe yìí, a ní láti jẹ́ kó wa dọ́gba mọ́ èjìká wa. A dẹ̀ ní láti jẹ́ kí ẹsẹ̀ wa náà kó dúró déédéé. Mo fẹ́ kí ẹ máa ti ẹsẹ̀ yín wọ inú ilé báyìí. Ẹ ní láti ti síta. Ẹ lè máa wo ọ̀ọ́kán yín. Ní báyìí a ti parí
exercise fún abala kìíní ìyẹn punches àti full plank. Ní báyìí a fẹ́ wọ abala kejì, àmọ́ kí a tó wọ abala kejì ìfẹ́ kí a sinmi kọ́kọ́ wa balẹ̀ díẹ̀ kára mú omi ká tó bẹ̀rẹ̀ abala kejì. Ẹ ṣé.